ọmọ ọba tó dẹrú ọmọ aláṣọ tó wà kìsà ọmọ ẹlẹ́ran tó ń jẹ́gun kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. ọmọ ọba tó dẹrú ọmọ aláṣọ tó wà kìsà ọmọ ẹlẹ́ran tó jẹ́gun kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Yorùbá orílẹ̀-èdè tá a gbé bí mi o ilẹ̀ tó ṣàn fún wàrà àti oyin iwájú ló yẹ kó pa ẹ̀bì tí ire sí o ṣùgbọ́n lẹ́yìn la ń jẹ́ lọ Yorùbá. ọba tó dẹrú ọmọ aláṣọ tó wà kìsà ọmọ ẹlẹ́ran tó jẹ́gun kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. ọmọ ọba tó dẹrú ọmọ aláṣọ tó wà kìsà ọmọ ẹlẹ́ran tó jẹ́gun kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Pásá òfúnra ó já síná agbọ́n òfúnra kò lóyìn ọba òfúnra kò dènìyàn Yorùbá ìfúnra màlógún àgbà o. ọmọ ọba tó dẹrú ọmọ aláṣọ tó wà kìsà ọmọ ẹlẹ́ran tó jẹ́gun kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. ọmọ ọba tó dẹrú ọmọ aláṣọ tó wà kìsà ọmọ ẹlẹ́ran tó jẹ́gun kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Ẹ̀bẹ̀ mo bẹ̀ yín ẹ̀yin àgbààgbà o. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Mo bẹ̀ yín ẹ̀yin àgbààgbà o. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Káyọ̀nù síra wa ṣóhun ló tọ́. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Àìrìnpọ̀ a máa jọmọjò níyàwó. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ọmọ ìyá kan náà ṣá ní gbogbo wa. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Pòfẹ́sọ̀ Bánjí ọmọ Akíntóyè o. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Àgbà tí òbínú lọ́mọ rẹ̀ ń pọ̀ jọjọ. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Sunday Adéníyì ọmọ Adéyẹmọ. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Bájà Sọ́lá owó bàbá dámì o. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ohun tó bá wẹ lẹ́nu gọ́fẹ̀nù rẹ̀ sọ. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ibi à ń lọ là ń kọjú sí. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ Yorùbá nation o. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kó lè já. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ẹ̀jẹ̀bùrẹ́ torí Ọlọ́run. ẹ̀ẹ́dẹ̀gbùrẹ́ o. Ẹ̀jẹ̀bùrẹ́ torí Elédùmarè. Bẹ́ẹ̀nìyàn bá ronú jinlẹ̀ ní ilé ayé ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú
òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. mo fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro kó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ dọ́jà òkúta ní ilé ayé owó lọ́wọ́ là ń rèké o. bírọ́bà lọ lógún ọdún mo fẹ́ kẹ́mọ́ ìṣẹ́jú kan péré o. òtítọ́ yóò bá òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ń gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan ni. òtítọ́ yóò lékè dandan. sáṣọ òtítọ́ ó wà á lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. Massive Global kórè wọ̀lú o. Torí lóye. ẹ̀talẹ̀ pẹ̀lú pọ̀pọ̀n balẹ̀. Torí lóye. ẹ̀kọ́lé ẹ̀ralẹ̀ pẹ̀lú ìdẹ́lọ́rùn. Torí lóye. Torí lóye ọmọọba. Torí lóye. Massive Global Concept. Ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán nípa ká bá ní ralẹ̀ tàbí talẹ̀ tàbí ká bá ní kọ́lé tàbí ralé. Ǹjẹ́ Massive Global Concept tí mò ń ṣe nìyẹn. Èyí tẹ́ ẹ bá wá fẹ́ ralẹ̀ bóyá 1 plot 2 plot 3 plot tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tẹ́ ẹ bá tiẹ̀ wá ń wá ilẹ̀ tó tóbi bíi 1 acre tàbí jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀yin tí ẹ̀ ń wá ilẹ̀ tí ẹ lè kọ́ hòtẹ́ẹ̀lì sí ilé ìwé ìgbàlódé ilé ìwòsàn aládàáni tàbí ilé iṣẹ́ ńláńlá. Ẹ má
má dààmú jìnnà ẹ tètè tara ṣàṣà máa bọ̀ ní Omosim Global Concept. ilé iṣẹ́ tiwa fini lọ́kàn balẹ̀ bí ẹ bá ti ń ralẹ̀ lọ́dọ̀ tiwa kí ìwé ilẹ̀ yín sì máa pé pérépéré pẹ̀lú survey backup. atakànmọ́lẹ̀ sí nọ́mbà 16 Pacific Lane Shagari Village nílùú Àkúrẹ́ tàbí kí ẹ pe ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07039848569 tàbí 07046092484 lẹ́ẹ̀kan sí 07039848569 tàbí 07046092484 Omosim Global Concept ra ilé ra lẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀. Ẹ ṣeun mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi níbikíbi tí ẹ ti ń wò mí ní wákàtí àti ọ̀wọ̀ yìí. Mo kí ọmọdé mo kí àgbà mo kí ọkùnrin mo kí obìnrin mo kí onílé mo kí àlejò ọmọlúkà yìí rèé o mo kí yín o ẹ kú dédé àsìkò yìí. Ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ mi nínú Facebook mo kí yín o. Ẹ̀yin tí ẹ ti darapọ̀ mọ́ wa ní Facebook mo kí gbogbo yín. Ẹ̀yin tí YouTube mo kí yín o. Mo dẹ̀ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà ní TikTok tẹ́ ti darapọ̀ mo kí yín ẹ kú dédé àsìkò yìí. Yorùbá bọ̀ wọ́n ní bí torí ẹbí torí ará torí àwọn èèyàn wa a dẹ̀ fẹ́ sọ fún yín kẹ́ ẹ lè mọ pàtàkì ibi tó yẹ kẹ́ ẹ lọ ẹni tó fẹ́ tàn yín fún ikú pa Dúpẹ́ Onídọ̀tí Onítìrí tó fẹ́ tàn yín fún ikú pa ẹ má ẹ̀yin lẹ̀ ìtorí mo fẹ́ fún yín láti fẹ́ gbé ọ̀rọ̀ sílẹ̀ fún yín ni mi ò wá bẹ́ẹ̀ níbọ̀dì sọ̀rọ̀ dídùn lénìí àwọn ọ̀nà náà kò yẹ kí n dá sọ̀rọ̀ ọ̀hún mo dẹ̀ ti sọ fún yín tẹ́lẹ̀ pé mi ò fẹ́ dá sí mọ́ ṣùgbọ́n mo gbọ́dọ̀ sọ̀rọ̀ ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa wọ̀nyí ló sì pàpà ń ṣe wọ́n bákan ṣẹgẹ́t ó sì ń ṣe wọ́n bákan wọn ò pàpà tí understand wọn ò tí mọ ọ̀nà tó tọ́ wọn mọ̀nà tó tọ́ tó yẹ kán gbà. tí o bá sọ pé o fẹ́ ní olórí wàá wò sùnsùn tí wàá fi mọ̀ pé lágbájá lolórí mi tàbí tàbẹ̀dù lolórí mi. mo bẹ̀ yín ẹ farabalẹ̀ lénìí máa ń ṣàlàyé àwọn ọ̀rọ̀ fún yín. Láti ìgbà tí olóyè ti ń darí wa tí bàbá Akíntóyè ń darí wa tó lóyè Sunday Adéyẹmọ ń tẹ̀lé wọn kò sí kankan nínú àwọn èèyàn wa tí wọ́n tì mọ́lé tó sùn bẹ̀ mọ́jú èyí tó bá sùn àṣìṣe ni ìtàn pè lólórí tí gbogbo yín bẹ́ẹ̀ understand nìyẹn. Ìjàngbara oríṣiríṣi kan ló lè mú dání no doubt tó o bá lóo fẹ́ jàjàngbara o lè já kó bára ẹ ní gáló o lè já kìbọn dún lẹ́sẹ̀ ẹ o lè já kìbọn dún lórí ẹ o lè já kẹ́nìtì kó ṣẹlẹ̀ ìtàn pè ní ìjàngbara nìyẹn no doubt. Ṣùgbọ́n tó o bá rìnrìn àjò ìjàngbara o lè wà láì ní aṣíwájú ẹni tó o bá dẹ̀ ti gbà pé aṣíwájú mi rèé ó gbọ́dọ̀ prove fún ẹ pé lóòótọ́ àtòdodo aṣíwájú mi ni. Ó gbọ́dọ̀ lè prove ẹ̀ fún ẹ pé ẹni yìí o aṣíwájú ló jẹ́ fún mi. Ẹ jẹ́ kí n sòótọ́ fún yín tó bá wù yín kẹ́ ẹ gbọ́ tó bá wù yín kẹ́ ẹ má gbọ́. Ẹ̀yin tí wọ́n ń tàn ẹ̀dẹ̀lé ń bọ̀ ẹ jáde ẹlẹ́pàdé ẹ̀dẹ̀lé àánú yín ló ń ṣe mí wọ́n á gbé yín ẹ lọ gbénu. Àwọn tí wọ́n mú lánàá ṣé ẹ ti ń gbọ́ ẹ ti rí ó ti jáde àwọn tí wọ́n mú ọ̀pọ̀ gbogbo ẹ̀ kò sí tó ṣẹlẹ̀. Onítìrí ò sọ̀rọ̀ Black Goat yín kò sọ̀rọ̀ Ìjìnlẹ̀ ò sọ̀rọ̀ Florence Àjàkáyé kò sọ̀rọ̀ gbogbo wọn fọwọ́ lẹ́rán wọn ò ṣe anything wọ́n fi wọ́n lẹ̀ pé tán bá lè kú síbẹ̀ kán kú síbẹ̀ tán bá lè parun mọ́bẹ̀ kán parun mọ́bẹ̀. Àwọn ló dẹ̀ tí wọ́n jáde àwọn tí wọ́n lọ sí kílẹ̀ ń pè Amuludun àwọn tí wọ́n lọ Amuludun àní ṣaláì sọ̀rọ̀ ìdí tí mo ṣe ń tẹnumọ́ nìyẹn. Now àwọn fídíò kan wà tí mo fẹ́ play fún yín lẹ́ni màá dẹ̀ play ẹ̀kẹ́ gbọ́ ẹ ti lè wò ìrìn àjò sórí Yorùbá pé ó ní tí a ò bá mọ bí tá à ń lọ
ó yẹ ká lè padà sílé. Bí a ò bá mọ bí ta mi rè, ṣe bó yẹ ká padà sílé, ká jáwọ́ lápọ̀n tí ó yọ, ká lọ gbómi lákaná. Ẹ jáwọ́ lápọ̀n tí ó yọ, yìí tẹ́ ṣì ń pọ́n mọ̀mọ́ yín lé, tẹ́ ṣì ń pariwo mọ̀ámọ̀á. Kò sí mọ̀ámọ̀á kankan bí kankan, jù ẹ́ ló wà. Ẹyẹ jẹ́ kó tàn yín, bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, Nàìjíríà máa fọ́, ó ti pín already. Ẹ má fi mọ́, ẹ má fi kẹ́ ọwọ́, ẹ má jẹ́ kó wá gba ògo yẹn. Ògo yẹn ò kì í ṣe tẹnikẹ́ni, Ọlọ́run Olódùmarè ló lògo. Torí òun fúnra rẹ̀ ti kọ́ lákọọ́lẹ̀ wípé ilẹ̀ Yorùbá yìí máa dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, pé Nàìjíríà máa fọ́. Ẹ má jẹ́ kẹ́nikẹ́ni wá tàn yín jẹ kó fẹ́ wá gba ògo. Sunday Igboho lóun fẹ́ wá gbògo. Bàbá Akíntóyè ò sọ pé òun fẹ́ wá gbògo, Ọmọlúkà ò sọ pé mo dé mo fẹ́ gba glory. Kí ló kàn mí pẹ̀lú ògo Ọlọ́run tó tàn sáyé mi? Ó ti tó mi. Ó ti tó mi. Obìnrin ń tàn yín jẹ látọdún yìí, ẹ gbọ́. Bọ́lọ́wọ́ oníṣẹ́ láì má sọ fún yín. Mo máa kọ́kọ́, kí ló tiẹ̀ ṣẹlẹ̀ gan-an sáwọn tí wọ́n gbé lọ Amuludun? A leader that you have that cannot stand for you in the time of tribulation, in the time of challenges, in the time of trials. Ó dẹ̀ pé ní leader ẹ kò ready láti dúró fún ẹ. As a matter of fact, pé wọ́n tiẹ̀ wà nínú kólú ọlọ́pàá fóṣù 6. Ìyẹn nìkan gan tó. Ó yẹ kí ọ̀pọ̀lọpọ̀ nínú yín kẹ́ jókòó kẹ́ súnra kì pé 6 months nínú wọn. Wọ́n tún dé, ẹ tún lẹ́nu, ẹ tún sọ̀rọ̀ sí wọn, ẹ tún bú wọn, ẹ tún bẹ̀rẹ̀ sí ní gà sí kíndí wọn, ẹ ń tàn gíláàsì wọn lóríṣiríṣi ọ̀nà. It shouldn't happen. Ẹni tó bá yọ̀ǹda ara ẹ̀ wípé mo wá ja ìjà òmìnira, ó mọ nítorí tó fi wá jà, ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jáde wọ̀nyí gan òye wọn. You need to be sensitized. You need proper orientation on what you are about to engage yourself in. Kẹ́ ẹ lè mọ ní ẹgbẹ́ dání, kẹ́ ẹ má kàn rò wípé ó kàn yẹ kẹ́ ẹ jáde, ẹgbẹ́ pọ́n jàjà òmìnira yìí náà jáde. Ọ̀pọ̀lọpọ̀ tí òye yín ó pọ̀ ju tó yé yín lọ. Tí òye yín pọ̀, mo dẹ̀ gbọ́dọ̀ jẹ́ kó yé yín, á máa yan fún yín ni. Ẹ̀sùn ìdí tẹ̀yìn tẹ̀ ń wò mí fi gbọ́dọ̀ pín program yìí nìyẹn. Torí ọ̀pọ̀lọpọ̀ nínú yín tẹ́ ẹ ṣì wà lẹ́yìn odi, tẹ́ ẹ ṣì wà lẹ́yìn ìta, tẹ́ ẹ tí ì wọnú ìjàngbara yìí. Níbi tí Nàìjíríà ń lọ yìí, ẹ máa wọlé, gbogbo yín lẹ máa wá ja ìjà yìí, torí kì í ṣe ìjà ẹnìkan, ìjà gbogbo wa ni. Ẹ má jà tọ́ra wa, ẹ wo bó ṣe ń pa àwọn èèyàn wa lórílẹ̀-èdè Cairo, lórílẹ̀-èdè Egypt. Wọ́n ń pa àwọn ọmọ Yorùbá. Mo tún ń gbọ́ from reliable sources pé eléyìí tó ń ṣe ní Egypt ó tún kéré sí tó ń ṣe fáwọn ọmọ Nàìjíríà lórílẹ̀-èdè Dubai. Ìpakípa ní Dubai, the same thing is happening in South Africa, the same thing is happening all across. Gbogbo eléyìí tó bá tó time, àwọn tó bá mórí bọ́ tó bá padà wá, wàhálà ló máa dálẹ̀. Ìwọ ni kò múra ẹ. Ẹ jẹ́ ká jọjọ unite, ká ja ìjà yìí. Má wàá gba ọ̀nà tí ò tọ́, òun làwa ń bá yín sọ lọ́wọ́lọ́wọ́. Tó o bá gbọ̀nà tó rọ́ǹgì, wàá jẹ ìyà mọ́ ìyà ni, wàá jẹ ìyà mọ́ pọ̀mọ̀pọ̀mọ̀ ètè. Mo ń bọ̀. Okay, that was a shit show. Mo ń bọ̀ o, mo fẹ́ kẹ́ rí fídíò àwọn pípù yẹn, mo fẹ́ kẹ́ wò fúnra yín. Ṣé kí tó play fídíò yìí fún yín, mo ń sọ fún brọ́dà wa, ẹ̀yin tẹ́ bá rí fídíò yìí pín lọ́dọ̀ Wálé Àlí, mi ò ní nọ́mbà ẹ̀, màá pè é. Ìkọjọ́ ni gbogbo wa. Onítìrí náà ló dé tó ní àkì í ṣe kan.
mo dẹ̀ ti study yín mo sọ brother Wálé Àlí mo rí ẹfẹ́ ni tó nífẹ̀ẹ́ ìran Yorùbá ẹ mọ́ ṣìnà Wálé Àlí fúnra ẹ ti sọ fún wọn pé òun ò bá wọn ṣe mọ́ òun ló lọ gbé àwọn ẹni ìjáde tó mọ rírì tí wọ́n ṣe òun ló pè wọ́n tó gbé wọn wá sórí ètò ẹ̀ àwọn tó dìídì tí wọ́n síta pé ẹ má lọ wọn ò dá wọn lóhùn wọn ò ṣe nǹkan kan ẹ má gbọ́. mo ń bọ̀ máa gbé jáde fún yín lẹ́kùnrẹ́rẹ́ ń sìn. mi ò fẹ́ kẹ́ ẹ má rí wò direct. orúkọ tèmi bí Adélékè tàbí sí Amuludun táwọn ará ilẹ̀ Yorùbá yọ lọ sí Amuludun nítorí tó lè bá dọ̀rọ̀. 2022 rán yín lọ láwọn ọmọ Yorùbá nation. ẹni tó yànnà náà fún wọn tí òmìnira 2022 rán lọ sí Amuludun ara wọn ló sọ̀rọ̀ yẹ ẹ máa gbọ́ wọn ìjọjú sára wọn. Alájì orúkọ tèmi ní orúkọ tèmi ní àti ìmọ̀ èmi lọ́yọ́ bá láàbí òjò padà ẹ̀jẹ̀ ló máa gbéra àwọn làwọn polówó gbogbo àdúgbò àkọ́kọ́ balẹ̀ kó lè ba àdìjà kó lè ba àjà àkọ́kọ́ mọ́ balẹ̀ ẹni lè ba àdìjẹ́ ń bẹ̀ kábíyèsí kú bàbá kì yó. kábíyèsí bàbá lọ́rùn wà wà. èmi ní akọgun àti ìmọ̀ tí àwọn òmìnira 2022 wọ́n rán wa lọ sí Amuludun. ó yẹ máa bá wa tẹ láìkẹ́ yìí dẹ̀ ń wò wá ní TikTok. ẹ ti gbọ́ àwọn tó ń lọ sí Amuludun tó fẹ́ lọ gba rédíò àwọn ló ń sọ mo fẹ́ kẹ́ ẹ rí ìtọ́jú wọn ẹlòmíì nínú wọn lò dídí oṣù 6. bí ìtọ̀pọ̀lọpọ̀ wa tá a wà ń lo ìbò. oṣù 6 nínú wọn wọ́n rí inú wọn tó lóṣù 6 ní kólú ọlọ́pàá. ẹ wo ẹ̀yin tẹ́ ẹ dúró tẹ́ ẹ sì ń pariwo mú àtẹ̀sí ń tẹ̀lé ẹ ti ojú yóò ṣiṣẹ́ ó láwọn pọ́ìntì mo fẹ́ mú jáde ẹ gbọ́. ẹ̀dọ̀mọ̀jọ. Professor ẹ̀yin ní kẹ́ ẹ moderate. ok ẹ̀yin akọgun wa a kì í tẹ̀tọ̀ a kì í tológun ẹ ṣe àdúgbò lọ́wọ́ yín ẹ ṣe gan-an ni gbogbo àkólọ yín ni Ọlọ́run á dá padà ní ìlọ́po. ẹ máa bá wa pé máa ṣí ẹ please káwọn tó fẹ́ kẹ́kọ̀ọ́ kan kẹ́kọ̀ọ́ ó ní tí mo fẹ́ mú jáde fún yín kí n tó wá mú kàn kún dùn ẹ̀ gangan jáde. ní ilẹ̀ Yorùbá. like God bless you Erijobi God bless you. gbogbo ìrètí wa ní láti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè Yorùbá gbogbo ẹ̀ lọ́wọ́ á mú fún wa ní agbára Ọlọ́run. tó ní òkè dáadáa ẹ ṣé gan ni wàá dúpẹ́ lọ́wọ́ yín àmọ́ lóore nítorí pé irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí nínú ìtàn ilẹ̀ Yorùbá wípé kí àwọn akọgun kan gba rédíò station kí ìjẹ́ ṣe rédíò station inú tiwa sí íńtánẹ́ẹ̀tì tó jẹ́ rédíò station gidi tó wà lábẹ́ Federal Radio Corporation FRCN ìkan lára àwọn branch wọn tó wà ní Mọ́níyà ní ojú ọ̀nà Mọ́níyà yẹn lápò ọ̀tún tẹ́ bá kọjú sí ọ̀nà yìí àbọ̀nà IFA ìdíkọ́ mo nílé kan sí Mọ́níyà ń bẹ̀ yẹn ojú ọ̀nà yẹn lápò ọ̀tún ló. ránṣẹ́ gbogbo ọ̀dọ́ náà ti 2,000 naira fún so 40,000 naira ẹ lèmi ní kí n bá gbà ẹ lè lọ sẹ́yìn ìlú ẹ̀ ọ̀dọ́ sọ fún mi pé tá a bá dé mọ ká tó kò lé láàárọ̀ ọjọ́ wípé òun ọ̀dà 40,000 yẹn padà ọ̀rọ̀ yẹn làwọn tó jẹ́ ìjà wa ìfàjọ nàìjíríà àti ayọ́ lè lọ bá fún ní ẹbí bá ní mọ́tò rẹ̀ lálẹ́ sọ̀rọ̀ tó fi ní àwọn adélé ti gbé bá ń lọ sí Ìbàdàn owó yẹn tó bá fún bàbá ìjà àárọ̀ ọjọ́ kejì èmi Gani Mustapha abágbéra ojúbodè nígbà tá a dé bodè ńjọ́ yẹn àbẹ̀rẹ̀ sí ra oríṣiríṣi nǹkan ohun tí mo tó ń lọ mọ́ àtàwọn adébẹ̀ mọ́ akọ́ ayọ̀lẹ̀ akọ́pẹ́ àpàdà nípa òun bóyá nọ́mbà rẹ̀ ń gbàdúrà tó ìgbékọ̀dá alápá ayọ̀lẹ̀ ìpè
àwọn ìgbà tá a fẹ́ rà ní ọkọ̀ tí owó ní àìsí ayọ̀lẹ̀ ní gbogbo tó ń ta bá fẹ́ rà ká máa rà pé wọ́n ti pòpò wọn ni wọ́n dàn gbogbo owó ni wọ́n dàn fún. so ìta sápò ìta pé àtúnṣọwọ́ fún bàtà bá gbé iṣẹ́ gẹ́gẹ́ láàyè. àtàlùbọ̀rà kó ló ń tẹ̀ ẹ́ wọ́n bá tún ní àtọ̀padà sí támínà lọ́jọ́ àbá tún padà. Bàtà wá dé támínà àtàwọn ọkọ̀ mọ́ní àgbà dé mọ́ní àtàkùn owó kẹta ọmọ ọlọ́ọ̀tì síbẹ̀. Àtàwọn ọlọ́ọ̀tì síbẹ̀ ó bàtà ọ̀gá ń múlò tẹ̀ yẹn ẹ̀gàn owó tẹ̀ yẹn gẹ́gẹ́ gbára tẹ̀ gbígbà bí ìjẹ̀gẹ́ ní 500,000. múlò tẹ̀ yẹn. So bàtà wá dé. Ibi ọ̀rọ̀ tí bàbá yìí sọ ń bẹ̀ yẹn gẹ̀ẹ́tì ẹ̀ clear. Hòtẹ́ẹ̀lì tí wọ́n lọ lọ́ọ̀dì wọn sí ẹni tó ní hòtẹ́ẹ̀lì òun náà fara gbá ń bẹ̀. Kí ẹ mọ̀ pé òun hòtẹ́ẹ̀lì báwa jìjà Yorùbá nation wọ́n tún lọ kó bá ẹ tó hòtẹ́ẹ̀lì wọ́n tún kó bá. Ọjọ́ míì tó bá rí anything tó ní pẹ̀lú Yorùbá nation a máa sá tètè ní àlòwò òfẹ́. Wọ́n tún kó bá òun lẹ̀ ń gbọ́ lẹ́nu ẹ̀ ó ní almost 500,000 lẹ́ni yẹn fúnra ẹ̀ fi gba béèlì ara ẹ̀. Hòtẹ́ẹ̀lì tí wọ́n kó wọn lọ sùn sí ẹ máa gbọ́ lọ. Sálẹ̀ ẹjọ́ yẹn ọjà ní nínú méjì ní kárẹ́ǹtì àwọn olóòtú yẹn dáa ti pọ̀ jù àwọn olóòtú agbègbè ọjà àwọn ọ̀dọ́ wà ní olóòtú tó ní mẹ́ta ní káyọ̀. ẹ ṣe ẹ bá mi like ẹ ó yá let me see the like. Thank you. So bàbá wọn náà jẹ́ ẹ̀dá akàrí pé báàgì sìmẹ́ǹtì ni wọ́n ti kó yúnífọ̀mù yẹn sí fẹ́ẹ̀sẹ̀ wọ́n gbàgbà ní gbogbo ajínú méjì nínú rúùmù kan ọgbà tó jáde ó ní àsọtá wọ̀ ìwé láti lọ ṣiṣẹ́ rẹ̀ àti ẹ̀dá ìgbà tá à ń lọ adélékè gbogbo àwọn oúnjẹ ìfẹsẹ̀ rọ ìyẹn bẹ̀rẹ̀ olójú mọ́jọ́ta kó gbẹgbẹ tó ìgbó ṣe lémìlì. Wọ́n torí pé iṣẹ́ tá a sábẹ̀ lọ ṣe owó ojú ọgbẹ́ kan tó mú mú òun náà nìkan tó padà bá lójú dá. Ọba ní àwọn olùwọ́sọ yóò aṣọ tí yóò sì rí sọ tí wọ́n lóyún pẹ̀lú ojúmọ̀ náà tó wù ní àkọ́kọ́ lélẹ̀ àtàjà àdìgbé àwọn òní wọ́sọ. Ìgbé torí pé gbogbo dáa ti fẹ́ lójú àti gbogbo ẹ̀jẹ̀ dáa ti jẹ́ ń dà àwọn ará rẹ̀ dáa ti pépè àfẹ́ dáadáa ara wa mọ́ àbáwọn ní pé kò sí ara tó nígbà pàjá ní ẹgbẹ́ tó lè pé ìwọ́n kà kó wa dé pé ìwọ́n padà ní wọ́n kàkà lè pé kí ọ̀rọ̀ dé pé ọ̀bà ti tú àwa ní òbí ọba lọ́dà ẹjọ́ ń bọ̀ wọ sọ́ńgbà náà tó bá kájọ wọ. ń bó ti di àárọ̀ ọjọ́ kejì bóyá bí 4:30 abata mẹ́ra èmi ò kí ẹ mẹ́gbẹ̀ àtàrin ìgbẹ́gbẹ́ akọ́ọ̀sì títì bàtà akọ́ọ̀sì títì ní ẹsẹ̀ rédíò ni à ń lọ bàtà adébẹ̀ wọ́n bá wọn ṣiṣẹ́. Tẹ́rí mi ìjẹ́ kíní yẹn kò mi rí gbé láti bẹ̀rẹ̀. Tẹ́rí nǹkan méjì ni mo fẹ́ kẹ́ get. Ó ní mo ṣe sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n understand pàtàkì tí wọ́n fi wà ní ìjàgbara yìí. O gbọ́dọ̀ mọ reason ṣe wà nínú ẹ̀. Wọ́n parọ́ fún ọ pé adelé wọn ń bọ̀ pé kán lọ pàdé ẹ̀. Wọn ò sọ fún wọn initially pé rédíò ló fẹ́ lọ gbà. Ṣé ẹ̀ ń gbọ́ báyìí? Wọn ò sọ fún pé rédíò lẹ́fẹ́ lọ gbà ó wọ́n sọ fún wọn ládélé yín ń bọ̀ ẹ lọ pàdé ẹ̀ ibẹ̀ yẹn ti play sẹ́yìn lẹ́yìn tẹ́ sọ fún wọn pé adélé wọn ń bọ̀ wọ́n kó wọn jáde òun làwọn yẹn náà jáde òye gbọ́dọ̀ àìtéèyàn bá ti wà tí ò bá ti ní àròjinlẹ̀ tí ò lóye kò sígbà tí ò ní máa bọ́ sínú ewu kò sígbà tí ò ní bọ́ sínú wàhálà lẹ́yìn tí wọ́n tó ọjọ́ tó ṣẹ̀ fẹ́ lọ ìtí wọ́n gbìyànjú àti ṣe fọ́mọ lúkà nìyẹn ọlọ́jọ́ tó fẹ́ ṣe declaration wọ́n ní kí n wá jáde kí lọ bá wọn mobilize èrò jáde mo lè mi níbi tí mo dé dúró yìí tí mo dé lè ní kí n ṣe wàá máa gọ̀ ó yẹ kí n wọnú ìyá mi kan tún mi bí exactly nǹkan yẹn náà ṣe fáwọn eléyìí báyìí táwọn gọ̀ wọ́n gbé wọn ní gógó bá ṣe bàbá mi ẹ̀yìn palọ́run sọ ìyàǹda ó ní wọ́n gbé wọn ní gógó ní ọjọ́ tó ń fẹ́ lọ rédíò gbogbo náà jẹ́ sọ fún ọ pé rédíò náà fẹ́ lọ kì í ṣe adelé wọn ló dé rédíò ni wọ́n fẹ́ lọ gbà ẹ máa gbọ́. Àwọn tó ti fẹ́ àbá àtàwọn gbogbo ọmọdé ń bẹ ẹ dákun ń gbọ́dí ìwọ̀n tó báyìí ẹ̀yin tẹ́ fẹ́ sọ̀rọ̀ ẹ bọ́ọ̀dù studio ọbẹ̀rẹ̀ ìta lọ́sì orílẹ̀-èdè wa. So àwọn tá a mú àwọn fóònù wọn lọ ká ní sínú ẹ̀ka fún rẹ̀ àti gbọ́ fún wọn ti ń sọ àwọn tó wà ní ìpín. Tó gbàdá wà ń bẹ̀ wọn ló bí 30 minutes. Ọ̀rẹ́ dọ́lá dápè yẹ bàbá ká kí ìmọ̀ nǹkan ìbá yẹn yẹn ṣe gbà iṣẹ́ ẹgbẹ́ ti fẹ́ kó ń bẹ̀. Dọ́lá ìgbà ìgbà yẹn ṣe pé ká pé ìwà àtọ̀gá bá rí mọ́tò ká kíkọ́ ti dídí ká fún àwọn ọ̀sán rẹ̀
Mo jẹ́ láti ń dá mọ́tò fọ́ọ̀mù. Sẹ́rí ìrírí ńlá kan ní àwọn àfojúsùn yín pẹ̀lú àwọn point kọ̀ọ̀kan. Sẹ́rí àwọn kọ̀ọ̀kan lè wà tó jẹ́ pé àwọn nǹkan kan àfẹ́ gbọ́ yẹn. Gbogbo ohun tí ó bá ẹ ti mọ ìgbàna ọ̀rọ̀ tí mo ń sọ yẹn nítorí pé. So ẹni tó wá gbé wa wá tá a ti dé ní ẹni pé ìyá yìí pọ̀. Gbogbo obìnrin nìyẹn ẹ bá wọwọ́ rẹ̀ dìgbò bá pàtàkì ọlọ́run. Ara ẹ̀wọ̀n ní ẹgbọ́ òun wa. Ìyá ìnàmú mi lọ́dọ̀ ọlọ́mọ ojú ẹ̀nà dá wà láìpìlà ní ìpín àtàwọn sọ̀kọ̀ lẹ́yìn wo. Èmi tí wọ́n bá ẹ tọ́rẹ. Ẹni tó mi ò fídíò yẹn mi ò fẹ́ gbé jáde ni wọ́n lù ú apá ẹ̀ wọ́n fi kọ́ lọ́rùn ni apá yẹn ti yẹ̀. Lílù tí ànàfẹ́ kú náà na gbogbo wọn. Ọjọ́ tí wọ́n mú Saheed ọmọ bọ̀tá tí Onitiri ò lè gbá sílẹ̀. Sunday ọmọdé yẹn mọ ló gbé fóònù tó pè ẹ̀ lò ó. Ọmọ mi lélẹ̀ ó yẹ bá mi yọ̀ǹda ẹ̀. Ẹ filẹ̀ ọwọ́ kan ló fi Saheed ọmọ bọ̀tá sílẹ̀ o kò sún bẹ́ẹ̀. Kò sún bẹ́ẹ̀. Ìdá pè ní lídà nìyẹn. Ẹ̀yin ẹlẹ́ni lídà. Ìyá ń jẹ yín ẹ lo oṣù mẹ́fà kò bójú ẹ̀yìn sórí yín gan pé ẹ ṣe rò pé sẹ́ni ṣe é tẹ̀lé gan. Wọ́n mú yín ẹni tó ní ẹ máa nìṣó ẹ lọ ṣiṣẹ́. Wọ́n dẹ̀ mú yín oṣù kìíní oṣù kejì oṣù kẹta oṣù kẹrin. Wọ́n tẹ̀ yọká ṣe ní o. Òun náà wọ́n kẹ́ ẹ ṣe ẹ máa gbọ́. Àjẹmídájú wá. Adélé ìgbéǹda ìbá gbọ́lé ìdíjà wọ́n gbọ́ bàbá ìlú tó ẹ bá ń sọ̀rọ̀ wọn ọ̀gbọ́ dáadáa. Ẹ tó jẹ ẹsẹ̀ rẹ̀ sí Kànílù. Wọ́n bá fẹ́ ṣàbòsí lókù. Ńgbà wọn gba ní etí méjèèjì ní ń dami. Wọ́n gba etí ń dami. Etí méjèèjì ní ń dami. Wọ́n gba etí ń dami. Dàpọ̀ gan tó jájà ni wọ́n gbóná lè fi gbé wọ́n ra ẹjọ́ kù wá fún wa yìí. Nígbà wá dé àwọn ọ̀nà kọ́kọ́ kò ní December 1 làwọn yẹn dé. Nígbà táwọn dé èmi dé December 4. Ìgbà tẹ jáde kó ló ti kó wọ́n sì mọ́lé. Wọ́n ní gbádùn náà ní fúláàtì náà gbà. Ẹjọ́ ẹni sòrò. Kó tó di pé wọ́n sì mọ́lé wọ́n àárẹ̀ sí a rí lórí fídíò. Wọ́n ti nà yín. Wọ́n ti sọ ayọ̀ ní wọ́n wá kó yín lọ sí àgọ́ ọlọ́pàá àbí lọ sí àtìmọ́lé. Wọ́n kó wa lọ ní kọmíṣánná pólí lẹ́lẹ́yẹ nìbàdàn. Ibẹ̀ yẹn ọlọ́run ní gbọ́ pé yóò débẹ̀. Àmẹ́ni ọba bẹ́ẹ̀ náà pé kó wọ́n rọ́nà ẹ̀bẹ̀ yóò rí lágbára ọlọ́run kan wọ́n ti wọ́n ti dalẹ̀ kébí wọn. Orí ẹjẹ́ bí nà yẹn ń bẹ̀ wọn tí ẹ bá sáànù ọlọ́run ẹ̀yẹ tí wọ́n gbẹ̀mí ọ̀rẹ́ wọn gbìyàn náà. Àwọn náà mọ oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ ní ilé àgọ́ ọlọ́pàá ní Nàìjíríà àwọn pé ìwà kò sí ẹ̀tọ́ ọmọnìyàn kankan níbẹ̀ wọ́n kàn hùwà tó mọ̀ bí ẹranko náà tó ń hùwà náà mọ̀ ní. Àmọ́ agbọ́dọ̀ oríṣiríṣi nǹkan tí ojú yín rí. Ǹjẹ́ àwọn tó ń rán yín níṣẹ́ ìdásí àwọn tó ń rán yín dàrẹ́ sí tẹ bá sọ̀rọ̀ ìgbésẹ̀ wo náà gbé lẹ́gbàá tó ti nà yín tó ti fi àjẹ́ yín ibo náà kó yín lọ ìgbésẹ̀ wo làwọn yẹn gbé abẹ́kọ̀ ẹ̀ṣọ́. Nígbà tí àwa dé bẹ́ẹ̀ àwọn tó ti ọkọ̀ dé di ìjọ mélòó kan ẹ̀yà bíi ìjọ márùn-ún àbí ìjọ mẹ́fà. Wọn lọ́ọ̀yà tí wọ́n ní kó dìde lọ́ọ̀yà èdè ìbẹ́ẹ̀dì wọn. Wọ́n bàjẹ́ padà wá mẹ́rin àti ìdàgbàjà ní lẹ́yìn ìjọ kẹrin táwa dé bẹ́ẹ̀ bóyá ní ìdàgbàjọ kẹta táwa dé bẹ́ẹ̀. Wọ́n wá ní tàbá láwọn èèyàn tá a fẹ́ pé o ká pè wọ́n. Wọ́n wá ní ìdàgbàjà yìí ẹ bá ń sẹ́ẹ̀dì nọ́mbà black talent. Wọ́n wá ní sẹ́ẹ̀dì nọ́mbà ń bẹ̀ lọ. Ó ní ẹ bá sọ fún bàbá lọ́ọ̀yà ẹlẹ́yẹ. Ẹ máa gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ bí o ẹ farabalẹ̀ gbọ́ o. Jọ́kejì dọ́yà bí jọ́kẹta ni bàbá lọ́ọ̀yà yẹn wá àwọn àti pèsè Adémọ́lá
pẹ̀lú mọ́níjà Amuludun láti wá béèrè ọ̀rọ̀ lẹ́nu wa. Wọ́n dẹ̀ béèrè pé ìjà nà wọ́n lánà wọn. Wọ́n mú yín nìkan, wọ́n kó fún yín, wọ́n dà kó fóònù àwọn. Tí wọ́n ṣe nǹkan kan fún yín, mọ́níjà Amuludun ni àti nǹkan kan fún àwọn. So ni wọ́n ti kúrò ní ọjọ́ yẹn. Pọ̀ lára àwọn èèyàn amòrò pé báyà wọ́n béèrè lọ́wọ́ àwọn kan tó lójú kan náà kọ́ra wà kúrò ní léèdì ti jẹ́ lára àwọn dídà ni. Láti yẹn wá sọ pé ọba yẹn kàn pé àwọn bá mọ̀ ni àwọn ọba bá wọn náà lẹ̀ ṣùgbọ́n bọ́rọ̀ ṣe rí ní òkè wọ́n kàn kájẹ́ tí wọ́n láti gbà làwọn náà ká ìyọjú mọ́. So títí tó fi di pé wọ́n wá já wa tábólógún. This very prince tí wọ́n sọ nípa èyí abarapá èèyàn ni nígbà tóun náà gbọ́ pé wọ́n mà ti dárúkọ òun níbẹ̀ pé prince ó na pápá bora àgbúrò ó ní nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́ kí n ṣe tó wá ṣe àwọn àlàyé tí mo fẹ́ ṣe ẹ gbọ́. mo gbọ́ pé àwọn kan ló jẹ́ àti ìgbéráyìn oṣù márùn-ún àbóṣù mẹ́fà kó tó di pé wọ́n fi nílẹ̀. Àwọn ìgbésẹ̀ wo ni àwọn tó ń rán yín níṣẹ́ gbé láti lè ṣẹ̀fà arákùnrin níbi tẹ̀ wọ́n? Ibi tí mo lọ gangan ládé yìí o ẹjọ́ ẹ farabalẹ̀. Nígbà tí a kọ́ débẹ̀ yẹn ìyẹn tí wọ́n kó sínú rúùmù kan bóyá bíi méjìlá ní mẹ́rìnlá lọ́wọ́ nínú rúùmù kan. Rúùmù yẹn kò lè fi bóyá bíi ẹ bá mọ bá a ṣe ń ṣe tọ́lẹ̀tì àgbà fún Nàìjíríà. Bóyá bíi 7x8 kò lè jù bá náà lọ. Tàbí 7x tàbí ọ̀jẹ̀ tàbí kọ́ jẹ́ bíi kò lè jù bá náà lọ. So nígbà tí wọ́n kó wa síbẹ̀ wọ́n ní owó wọn fi ń ṣẹ̀wọ̀n o. Aláwa náà mọ̀ ọ̀dọ̀ àwọn rúùmù kan wà àwọn tẹ́ẹ̀lì kan lọ fi hàn wá torí dé ìgbàgbé ìlú tẹ́ẹ̀ ṣùgbọ́n kí èdè tó ní bá náà èdè mi jẹ́ dé ìgbàgbé ìlú ni pé tẹ́ ẹ bá jẹ́ mẹ́fà àbẹ̀ ẹ bá jẹ́ mẹ́rin nígbà tí wọ́n fi kó yàn bí mẹ́rin náà àbí mẹ́ẹ̀ẹ́dógún sójú kan náà wọ́n lè fẹ̀yìn mẹ́fà àbí márùn-ún wọn lè fi nílẹ̀ bẹ́ẹ̀ mọ̀ pé bí téèyàn mẹ́rin làwọn àti ẹ̀fẹ́ téèyàn mẹ́fà sí atẹ́gùn ìjọ yàtọ̀ èèyàn méjì ń dá mi gbà ọ èèyàn mẹ́ta ń dá mi gbà mo ti wà ní tẹ́ẹ̀lì náà gbogbo ẹ̀ kò sí fúláàtì kankan ní pèsè o. So wọ́n ṣètò sẹ́ẹ̀lì kan fún wa nínú sẹ́ẹ̀lì kan tí àwa mẹ́fẹ̀ẹ̀fà wà torí obìnrin nínú wa ọ̀dọ̀ ní ti fẹ́rẹ́ fòun sí. So àwọn mẹ́fẹ̀ẹ̀fà yẹn la wá sùn ńbẹ̀ láti dáná oúnjẹ ńbẹ̀ láti yàgbẹ́ ńbẹ̀ láti tọ̀ ibẹ̀ náà là á sùn. Nǹkan tá a gbọ́ ni pé 5-star room náà fi ń sí. Ẹ̀bùn kí ni jẹ́ bẹ́ẹ̀? Nítorí tó tún tó rẹwà jọjọ tọ́lẹ̀tì lọ sí kí wọ́n wá jẹ́. Ẹ ń bá níbi tó rẹwà. Ẹ̀mí ẹ ti wá sí. Akọ aláǹgbé náà fẹ́ràn méjì. Bí òde ní ìtàlá sọ tó ọ̀rọ̀ bí ẹkún kì í tẹ́ lọ́rọ̀ ìgbére. Gbogbo ẹni wọn bá ní fúláàtì wọn gbà fún wa pẹ̀lú òògùn náà lẹ́nu bí ọdún ìkù yìí yóò rògùn ẹjọ́ wọn bá wà lókè òkun yóò rògùn àtìmọ́ yóò rògùn ẹ̀wọ̀n bó bá rìn lọ́wọ́ fẹ̀sẹ̀ kọ yóò wà tó bẹnu lù débi pé yóò kọlù àwọn ẹ̀yà ni àwọn àti ìyá àwọn ìyá ẹ sílẹ̀. Orí bàbá mọ̀nàmọ́ná lójú ọ̀run yòrò tí wọ́n máa kọ nígbà. Àwọn ìyá ẹ tí ò sọ fún ẹ pé kó má rìn. Mo ní fún ẹ ní díẹ̀ mbẹ́ ni. Ẹ ní sòrò yàtọ̀ sí pé wọ́n ní wọ́n fi sí class because gbogbo fídíò yẹn àti gbogbo boyfriend yẹn àwa ní lọ́wọ́ tí kò ń fọ́n tu tó ní ìbò gan wọ́n sẹ́ni owó pé wọ́n gbé wọ́n fáwọn ọlọ́pàá ní pé wọ́n fún yín ní odidi yàrá tó tura kan. So yàtọ̀ sí yẹn. Ẹ̀gbọ́n tí mo ń fẹ́. Gbàgbọ́ yàtọ̀ sí yẹn mo rò pé voice note yẹn gan tẹ̀ lọ́wọ́ yàtọ̀ sí yẹn wọ́n tún fún àwọn ìyàwó yín ní owó pàṣípàṣí ní gbogbo ìgbàsẹ̀ tó wà bẹ́ẹ̀ owó oúnjẹ. Lẹ́yìn ìgbà tí akóńlé tá a pé bí oṣù mẹ́rin wọ́n. Ṣé ẹ rí ibi pọ́ìntì yìí ẹgbọ́n kan tó ṣẹlẹ̀ ńbẹ̀? Ó ní lẹ́yìn táwọn ti kúrò lé fún bí oṣù mẹ́rin tó ti wà ní kólú ọlọ́pàá wọ́n kọ́kọ́ parọ́ jọ ìyẹn náà fi ń gbowó ìkówójọ òpin ọ̀sẹ̀ ẹ máa rí always ìkówójọ lẹ́yìn tí wọ́n ti pa gbogbo irọ́ tòkè mọ́tilẹ̀ à ń tọ́jú wọn à ń fúyàwó wọn lówó ẹ wá gbọ́yé tán náà fúyàwó wọn ẹ gbọ́ gbogbo tútàn pa ibo lowó tí wọ́n ń dá lókè ibo ló wọ̀
ẹ mọ ríran wò. ìyàwó wa ní 25,000 naira per month. Wọ́n fún àwa tá a wà ní prison lọ́sẹ̀ kan wọ́n pa ní 10,500. Inú 10,500 yìí àwọn ìyàwó wọn gbọ́kadà 1,500 wá. Fún owó tó rí wá bí tá a wà wọ́n ná 1,500 ń bẹ̀ ọjọ́ 3,000. Ọlọ́pàá 1,500 lówó yẹn jẹ́ kù lọ́dẹ̀. Ọlọ́pàá gba sẹ́fún wa gba owó 1,500. Ẹ̀nà fún yín ní 20,000 àbí 25,000. 10,500 naira. Inú 10,500 yẹn làwọn ìyàwó wa ni wọ́n ti wá gbọ́ ọ̀kadà 1,500. Kí wọ́n tó rí wájú dà wà, wọ́n sọ 1,500. Ó di méjì, ó di 3,000, ó kù 7,500. Ara nǹkan tó tún sọ. Ẹni wọ́n fi ránjẹ wá fún wa. Ara nǹkan tó tún sọ ní tatúnpọ̀ lórí voice note yẹn ni pé wọ́n ní níjẹ́ kankan lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípa aláìníjẹ́ ìdá kan ni yín wípé kó tó di pé wọ́n pè wọ́n kàn lọ ṣàì lójú títì jọ ni ìwé owó kan yẹn rí kíkan. Ẹ̀yin ọmọ Yorùbá ǹjẹ́ o tiẹ̀ béèrè lọ́wọ́ ara ẹ̀ pé kí ni ìdí kí ni reason tí mo ṣe wà nínú ìjàngbara yìí. Tó o bá wà nínú ìjàngbara yìí torí pé o fẹ́ kán mọ̀ ẹ́ mo fọlọ́run búra fún ẹ wàá ṣubú. Tó o bá wà nínú ìjàngbara yìí torí pé o fẹ́ kí ayé rí ẹ pé o wà ń bẹ̀ wàá ṣubú. Tó o bá ti mọ ọ̀nà tó tọ́ tó yẹ kó o gbà láti ja ìjà tó tọ́ tó yẹ ní ìjà òmìnira tá à ń jà yìí ṣùgbọ́n tó o bá rin ọ̀nà tó tọ́ you are going to fail. You will definitely fail. Ọ̀pọ̀ àwọn tó sọ ẹ̀yin fúnra yín ẹ wo ìyà tí wọ́n ń jẹ. Yàrá kan èèyàn 14 ló ní wọ́n ń kó sí. Ọlọ́pàá ń sọ fún wọn pé owó náà fi ń ṣẹ̀wọ̀n. Ọlọ́pàá ló sọ bẹ́ẹ̀ fún wọn that is you have to pay ká lè fi ẹ́ síbi tó dáa tàbí ká lè kó díẹ̀ kúrò kátẹ́gùn bẹ́ẹ̀ lè wà ókè. Wọ́n kó àwọn 6 sí yàrá kan. Ó níbẹ̀ làwọn ti ń jẹun. Ibẹ̀ náà tún ti máa yàgbẹ́. Wọ́n á yàgbẹ́ síbẹ̀ bóyá wọ́n wá bá wọn gbé jáde àmọ́ bó ṣe ń ṣe ibẹ̀ ni wọ́n ti yàgbẹ́ ibẹ̀ ni wọ́n ti jẹun. Wọ́n dẹ̀ rí nínú wọn tó lo oṣù 6 fúnra yín ẹgbẹ́ tí yín gbọ́ bó ṣe ń sọ nísìnyí. Kí ni mo fẹ́ mú jáde ni pé upon the first question kí ni reason tó fi tí àwọn pípù yẹn tí wọ́n fi àbádùn wọn tó fi lo dídí oṣù 6 tó bẹ́ẹ̀ nínú kóló ọlọ́pàá. Ìdí ni wípé àwọn pípù yẹn ìrìn tí wọ́n rìn ọ ti sọ pé ìjà tí wọ́n ń jà ìjà tó tọ́ ni ṣùgbọ́n wọ́n jà in the wrong way. Kò sí bó ṣe ní mú wọn my mommy yẹ ti pin God bless you I appreciate you. Kò sí bí wọn ò ṣe ní mú wọn. Yorùbá pé ó ní ẹjọ́ la máa ń kọ́ a kì í kọ́ ìjà. Ẹjọ́ là ń kọ́ ẹ fẹ́ ja ìjà òmìnira ẹsẹ̀ yín ò tólẹ̀ ọwọ́ ẹ ò tẹ èkù àdá ò ń béèrè ikú tó pa bàbá ẹ. Tá bá kà á ní ẹni èjì ẹ̀ta àwa tá a tẹ̀lé lídà àwa tá a tẹ̀lé bàbá wa Akíntóyè tá a tẹ̀lé olóyè Sunday Ìgbòho tó bá pín wa sí ọ̀nà 50 àwọn tó tẹ̀lé Onítìrí ò tó apá kan nínú wa. Wọn ò tó kì í ṣe àsọdùn. Táwa tá a gbà yí pé Sunday Adéyẹmọ aṣíwájú ni tá a gbà fún. Tá a bá jáde mo sọ lọ́pọ̀lọpọ̀ ìgbà fún yín àwọn sójà máa ń bẹ́rí fún wa ni. Wọ́n clear ọ̀nà fún wa. Àwọn ọlọ́pàá máa ń bẹ́rí fún wa ni. Wọ́n clear ọ̀nà fún wa. Èmi nìkan kan ò gbọ́dọ̀ rìn pẹ̀lú fúláàgì mi fúláàgì Yorùbá nation wọ́n máa bẹ́rí fún mi tí wọ́n ní kí n kọjá ni. Ìdí ni wípé àbà wọ́n mọ̀ wá ṣùgbọ́n ẹ wo àwọn tá à ń sọ yìí number 1 kò sẹ́ni tó mọ̀ yín number 2 ẹ tún wá fẹ́ jáde ẹ tún lọ gbé ìgbésẹ̀ tí ò yẹ kẹ́ ẹ gbé ẹ lọ́kọ́ ẹ ládàá ẹ níbọn ẹ lọ́ta ẹ ní kankan ẹ ní backup ẹni tó gbéṣẹ́ ràn yín ẹ kì í rí má sọ̀rọ̀
ẹgbẹ́ra sọ́nà ẹ fẹ́ lọ gba rédíò wọn the worst part wọn ò tún sọ bí tẹ́ ẹ̀ ń lọ fún yín ó ti dójú àgbàgàdé gbọ́n kẹ́sẹ̀ tó sọ fún pé rédíò lẹ́fẹ́ lọ gbà ẹ̀yin ọmọ Yorùbá ìdí tí mo ṣe ń tẹnu mọ́ ilé yìí ni pé mi ò fẹ́ kọ́pọ̀lọpọ̀ yín dì sí kò tó wọ́n torí wọ́n tún ti ń jáde tó tún ti ń pariwo adélé ń bọ̀ òmìnira àti 2022 wọ́n pariwo adélé ń bọ̀ òmìnira 2022 òun lẹ pariwo títí tí 2022 fi lọ November àtúnwọ̀ 2023 ariwo yẹn lẹ pápápápápá àtúnṣe wọ 2024 adélé ń bọ̀ náà lẹ sọ wọ́n tọ̀ yín sọ́wọ́ Nigeria government á pa yín ara wọn kan lọ́wọ́lọ́wọ́ tá a wà ara gọ́ọ̀mẹ̀ntì kan gidi tó bá gbá ẹ mú àsọmọ Yorùbá tó o bá ṣọ́ra ẹ wàá lọ sí kò sí ń dáṣẹlẹ̀ tíjọba bá pa ẹ ó pa ẹ náà nìyẹn kò lẹ́jọ́ ìjọba náà pé ẹnìkan bájọba ṣẹjọ́ ni àwọn tí wọ́n wọlé olóyè Sunday Adéyẹmọ tí wọ́n pa kí ló ti bẹ̀ jáde o gbọ́dọ̀ jẹ́ kí ọpọlọ ẹ kó ṣiṣẹ́ jẹ́ kó rí ẹ jẹ́ kó pé kó mọ tó dì mú kó mọ ìjà tó ń jà there is no crime nínú kó fẹ́ jà fún ìran ẹ ṣùgbọ́n má jà lọ́nà tó máa kó ẹ sínú yọ́yọ́ os má bá rẹ ní tí ó fẹ́ ṣe bá ń jàjà òmìnira àwa ń jà náà gbogbo àgbáyé lórí wa kò sí state ilẹ̀ Yorùbá ìtẹ̀mí ò ti dé mo rí Kogi mo rí Kwara mo lọ sí Ìbàdàn mo rí gbogbo ìlú tó wà ní Ìbàdàn mo dọ̀yọ́ mo dé Ìbàdàn fúnra ẹ̀ mo dógbómọ̀ṣọ́ àsọmọdà mo kúrò mo lọ sí Ògùn state mo kúrò lógùn state mo lọ Èkó mo rí títí mo dé Badagry níbi tí báńdìrì wá dé mo débẹ̀ mo kúrò ní Badagry mo wọ Kútọ̀nù lọ ó lọ yí ààfin àwọn ọba tí mo wọ̀ ní Kútọ̀nù ọ̀pọ̀lọpọ̀ ẹ̀lẹ́rí wò mo wọ Èkìtì mo rí kí mo wá sọ Ondo state tí mo wà gangan ìjà òmìnira làwa náà ń jà ṣùgbọ́n gbogbo bí mo ṣe ìrìn yẹn mo rí lọ́nà tó tètè bófin mu torí pé kí ni mi ò kì í ṣe Nnamdi Kanu kò ságbára kankan lọ́wọ́ mi tí mo fẹ́ fi jà àwọn tó dẹ̀ jẹ́ olórí wa sọ fún ẹ pé ẹgbẹ́ ọmọlúwàbí dání kẹ́ ẹ wá gbé ìkejì ẹgbẹ́ sọ́dí ìkejì tẹ́ ẹ bá pàdé ẹnikẹ́ni nínú wọn ẹgbẹ́ ọmọlúwàbí ẹ ti pàdé wọn tó bá wá tó fẹ́ sọ ipá wọn lágídí ẹ̀rọ ẹ lè wá gbódì kejì dání but to the glory of God kò sí gbogbo àwọn tá à ń pàdé tí kì í ṣe ọmọlúwàbí tá a fi ń pàdé wọn náà fi ń pàdé wa ìdí ni wípé àwọn tẹ́ ń wò yẹn gan ìyà táwa ń ké kó jẹ wá máa fẹ́ ti jáde ìyà yẹn ń jẹ àwọn náà àwọn gan nìkan ta ẹgbẹ́ra ẹlẹ́fẹ́ lọ hijack station ẹjọ́ the question is this ẹ̀yin mélòó gan lẹ lọ sí station yẹn tẹ́ fẹ́ lọ gba odidi station ẹ má gbàgbé páwọn kan náà lọ police station páwọn náà fẹ́ gbà olóyè oṣù táwọn náà lò kan tó tún wọn lẹ̀ ẹ fẹ́ lọ gba police station radio station Jesus Christ ó fọ́nì ẹ wá wo ìyà tó tún wọ́n rí tí èmi ṣe wá sọ ni pé ìyà tí wọ́n jẹ yẹn mo understand ṣùgbọ́n ká sọ pé ìwà òmùgọ̀ ló pàpà tí wọ́n jẹ ìyà yẹn ọ̀ọ́kádẹ̀ tún sọ wípé àìmọ̀kan ló tì wọ́n jẹ ìyà ìdí ni wípé tó bá fẹ́ báyàn rìn wo ẹni tó fẹ́ tẹ̀lé ṣé eléyìí ṣó tọ́ àbó yẹ fún ẹ láti tẹ̀lé àwọn tó tẹ̀lé tó pariwo olórí wa rèé mi ò fẹ́ continue ní bá play ẹ̀ fọ́dà fún yín kẹ́ ẹ gbọ́ nǹkan tí Black Lion sọ fún wọn nígbà tó lóun pé Black Gold Jimmy tí òun ṣe ọmọ Yorùbá tó ń claim pé òun jọ ọmọ Yorùbá wọ́n dẹ̀ kórajọ wọ́n ń dáwó òun ìjìnlẹ̀ kí lórúkọ woman àjàkálẹ̀ àrùn àtònítìrí àwọn tí wọ́n ń pariwo Yorùbá nation sí nìyẹn wọ́n lu àwọn èèyàn ní jìbìtì kò sí wàhálà ẹ continue oníkálukú ló máa jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ oníkálukú lá jèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ń ti àwọn èèyàn sí ẹ̀ ń tì wọ́n síta ó yá adélébọ̀ wọ́n á jáde tán ọ̀tọ̀ níbi tí wọ́n á lọ bára wọn mò ń sọ eléyìí fún yín ni
tí ò bá ṣe Ọlọ́run àti èmi tí mò ń sọ̀rọ̀ yìí ni Londo State wọ́n ti palẹ̀ wọn mọ́ rẹpẹtẹ ni. Ṣùgbọ́n mo ti sọ níbi tó ń lọ yìí mi ò ní bẹ̀bẹ̀ fún kankan nínú yín mọ́. Lọ́sẹ̀ tá a lò tó yìí ṣé mo fẹ́ ọ̀sẹ̀ tuntun láṣẹ wọnú ẹ̀ lẹ́ni Monday, today is Monday. Ọ̀sẹ̀ tá a lò tó yìí mo ń sọ fún yín pé àwọn DSS mo sì bá wọn sọ̀rọ̀ tó sì sọ̀rọ̀ lórí wọn mọ́dẹ ọkàn mi mọ́ mi ò solicite fún yín mọ́. Àwa ń jáde à ń rìnrìn ọmọlúwàbí aṣerálì lákùrẹ́ ẹni tí ò bàjẹ́ àdẹ̀bà nǹkan jẹ́ àdẹ̀kọlù ọlọ́pàá ò dẹ̀ kọlù wa àkọlù DSS ò kọlù wa. Wọ́n rí wa pé ìrìn tá à ń rìn ìta gbé dání ìtótọ́ ni but ẹ̀yin rìn ẹ̀rẹ́yàn pé I could remember nígbà tá a fẹ́ ṣe rálì kan lọ́dún náà lọ́hùn ọ̀gá ọlọ́pàá wa ránṣẹ́ pè mí ó lọ́mọ lúkà ó ti ń pè mí ò gbé kọ́lẹ̀ ó ránṣẹ́ mo yarí mo ní mi ò ní lọ ó wá dé lẹ́bù kan mo wá wò pé táwọn pípù yìí bá lọ gbéra tán lọ tá la fẹ́ jáde tán bá lọ tán lọ àtàkì wa kò sí kan tá a fẹ́ ṣe o. Mo wá pe olóyè ẹ̀ló òòṣà bàbá nǹkan bàbá yìí ló ṣẹlẹ̀ òòṣà ní Ọmọlúkà sọ jáde ni mo ní rárá sà sọ pààyàn ní rárá sà sọ ṣe báyìí ni mo ní rárá sà gbéra lọ bá wọn bó o bá débẹ̀ sọ fún ọ pé mi mo ní kọ wá ẹ sọ̀rọ̀ sọ́ńtẹ́ fẹ́ ṣe fún wọn ìwú ibẹ̀ kan kú síbẹ̀. Mo ní bàbá kábíyèsí sà inú mi dùn mo wá gbé fóònù again mo pe bàbá Professor Banji Akintoye mo ní bàbá ẹ pẹ̀lẹ́ sà o kára ó lé kẹ́mi ọlá ogun nǹkan báyìí làwọn ọlọ́pàá máa ń pè mí fún kí ni kí n ṣe bàbá ní Ọmọlúkà gbéra kó máa lọ bẹ̀ báyìí tó bá ti débẹ̀ pè mí tàbí bí kíní kékeré yìí máa sẹ́ndì dọ́kúmẹ́ǹtì yìí sí ẹ kó o ṣí kó o kà fún ọ̀gá ọlọ́pàá yẹn tó bá ti dọ́dọ̀ ẹ̀. Ẹ̀yin tẹ́ ń wò mí ìtàn ń pè mí lídà nìyẹn. Títí tí mo fi wọnú station ní Sunday Igboho ń pè mí lákọlákọ pẹ̀lú gbogbo àwọn tí mo mú dání tá a jọ lọ. Ó ń pè mí lemọ́lemọ́ ṣe ti débẹ̀. Ìgbà tá a débẹ̀ wọn ò jẹ́ ká kó fóònù wọlé a drop fóònù wa síta a wọlé a sọ̀rọ̀. Nígbà tí máa fi padà jáde látọ̀dọ̀ kọmíṣánná tí máa fi jáde síta fóònù yẹn mo ti rí miss call Sunday Igboho méjì lórí fóònù mi. That is a leader for you. Ó mọ́nítọ̀ bá ṣe ń rìn kò ní fi ẹ́ lẹ̀ kò ní gbàgbé ẹ. But this very woman tí gbogbo yín lẹ́ ń tẹ̀lé tó ń tàn yín ó ń pùsì yín ó ń parọ́ fún yín àtòun àtàwọn mẹ́ta mẹ́rin tó kó tira èrò ti tẹ́lẹ̀ yẹn kò sẹ́nibọ́dì fún mọ́. Àwọn bàbá aládé tòun gbogbo wọn ti fi ilẹ̀ tó yẹ kó rí bẹ́ẹ̀ ó fi ilẹ̀ Wálé Àní fi ilẹ̀ Kúibí fi ilẹ̀ ọ̀rọ̀ Kúibí wà bí tí mo fẹ́ play fún yín Kúibí ti sọ dẹ́ndẹ́ ọ̀rọ̀ ó kàn jẹ́ pé Kúibí kàn sí ń pẹ̀pẹ́ ni ó sì ń dọ́gbọ́n pọ́n ó sì ń pọ́n mú àlè àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ mú àyẹn wọ́n ti lẹ̀ mọ́ mú àwọn òòlè mú àòlè mọ̀ ẹ́ stop pọ́n mú àlè iṣẹ́ tí wọ́n ṣe yẹ́ tí kun ìná ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí impact ẹ̀ ìnáwó ẹ̀ ìnára ẹ̀ ìsọ̀rọ̀sọ ẹ̀ ìwàásù ẹ̀ about Yorùbá nation ó gba inú mi nípa 1 million pé mú àòṣe ìdásí mẹ́wàá ẹ̀ kí ló dé sí gbogbo yín sí oṣù ká tẹrù mú àtò then who is she kí ni impact ẹ̀ nínú Yorùbá nation how much has she contributed then how many people has she convinced pé Yorùbá nation is the way out èèyàn mélòó ló ti lọ fi ẹnu ẹ̀ ló ti fi tàn wá pé Yorùbá nation yìí lọ́nà kàkà bẹ́ẹ̀ ṣe ló fi lé àwọn èèyàn dànù and yet ẹ̀ ń pọ́nlé jòkó kẹ́ láròjinlẹ̀ ni ẹni tó tàn yín jáde tí ìyà jẹ yín tẹ́ jòkó sínú kólú ọlọ́pàá oṣù 5 oṣù 6 ẹlòmíín sọ apá ẹ̀ nù òun lọmọ yẹn sọ fún ilé ẹ̀kọ́ pé títí dọ̀la kò lè rìn dáadáa mọ́ fóun gan ṣẹ̀ ju igi sọnù ni lórí lílù lẹ́ni lílù lọ́la ó ní òun ò gbàdúrà kọ́ta òun débẹ̀ kò yẹ kó jẹ́ tuntun sí wa lóòótọ́ torí pé ìjà òmìnira tó bá dojú ẹ̀ a máa ń le kankan gbogbo eléyìí làwa mọ̀ ṣùgbọ́n kò tí ì yẹ kó dé lẹ́wù tá a máa ẹ̀ kẹta ìwẹ̀ tó bá sì tá a bá sì lórí ọ̀fẹ́ tá a sì réyàn ń gbà wá
tá a sì ń jà tó bá ti fújú pọ̀ pátápátá la lè sọ pé bóyá tó bá dé level yẹn àwọn Nelson Mandela àwọn náà wọ́n jókòó sọ́gbà ẹ̀wọ̀n for years kò sí kan tó jẹ́ tuntun bẹ́ẹ̀ ibi táwa náà ń bá lọ tó bá sọ pé àwa náà máa jókòó síbẹ̀ fún ọdún méjì ọdún mẹ́ta kò sí tuntun nínú ẹ̀ àwa ti mọ̀ ó yé wa we understood ṣùgbọ́n torí ọ̀fẹ́ bá wà láti rí wa gbà jáde tá a ní aṣíwájú tó yẹ kó àwa jáde kí ló dé tí ò gbà wá. àwọn Mandela ọ̀rẹ́ yàn gbà wọ́n jáde ni Mandela fi lo iye ọdún yẹn nínú ọgbà ẹ̀wọ̀n tó bá jẹ́ pórí èèyàn tó lè gbà jáde ni wọ́n á gbà jáde wọn ò rí ló ṣe pẹ́ bẹ́ẹ̀ tá a bá léèyàn tó yẹ kó gbà wá kí ló dé tí ò ní gbà wá ẹran yàn pé kán lọ ṣe nǹkan ẹ̀dẹ̀ wà ń bẹ̀ wọn ò tiẹ̀ yín mọ́lé kí ni impact yìí 7,000 naira lọ́sẹ̀ kí náà fẹ́ fi jẹ kí ló rà kí ló gbọ́ ọ̀rọ̀ pin bí wà ń bí ní rẹpẹtẹ ọ̀tọ̀ ní prógrámù tiẹ̀ torí pin bí ọ̀rọ̀ ẹ̀ ò tí ì yé mi ó sì ń ṣe máa kò wá straight forward ó sì ń wọ́n àti click pẹ̀lú mua wo ṣé mua lòun rí ẹni ó ti rí ọpọlọ pé ó dà tóbìnrin ìfẹ́ lọ́pọlọ díẹ̀ mi ò ní lè control ẹ̀ kò lè mọ̀ ẹ́ wọ́n Dúpẹ́ tó bá ti study ẹ̀ torí pé you are very intelligent ó máa dà inú bí omi ìṣọwọ́ ni torí kò fẹ́ kẹ́nìbọ̀dì challenge òun kò fẹ́ kẹ́nìbọ̀dì bá òun argue òun Dúpẹ́ máa ń jẹ́ kó yé yín ní pé òun lòun mọ gbogbo nǹkan jù ẹ mọ Onitiri rárá èmi mọ̀ dáadáa. tó bá ti dé ó gbé ọ̀rọ̀ ẹ̀ wá nìyẹn á dẹ̀ sọ tó dẹ̀ ṣe máa rí nìyẹn she will never come and discuss with you pé báwo ni ká ṣe ṣe léyìí báwo ni ká ṣe ṣe léyìí Dúpẹ́ will never come and discuss it with you kàkà táfi wá discuss ẹ pẹ̀lú yín ńṣe ló máa gbé àbá wá tó bá dẹ̀ ti gbé dé gbams abẹ́gẹ́ nìyẹn ẹ̀yin mùmú tẹ̀lé gbogbo yín náà dẹ̀ máa gbà bẹ́ẹ̀ mumualization ẹ má jà tẹ̀ra wa jẹ tẹ́ ẹ bá tó o bá jọmọ Yorùbá tó ń tẹ̀lé Dúpẹ́ tó ń tẹ̀lé Onitiri mò ń sọ fún ẹ categorically pé o ti forí gbálẹ̀ o mọ ibi tó lọ o mọ tó ṣe ẹ́ tó o bá mọ tó gbà wàá mọ̀ pé kì í ṣerú obìnrin yẹn ló yẹ kó o tẹ̀lé mò ń sọ mò ń repeat ẹ̀ mo ráwọn tó sọ fún mi pé torí pé jóbìnrin láṣẹ gbógun tì í mo fi ayérayé mo fi búra fún yín kì í ṣe torí pé jóbìnrin tó bá yẹ kó jẹ́ obìnrin tó dẹ̀ dúró sọ́nà tó tọ́ tó gbé àlàáfíà dání tó gbé òtítọ́ dání èmi ni màá champion fún èmi ni màá ṣíwájú torí mo fẹ́ràn obìnrin lọ́pọ̀lọpọ̀ màá ṣíwájú but look at this woman dídé tó dé ó da gbogbo ìrìn àjò yẹn ó dàrú ni ó mú gbogbo ẹ̀ ó túká ni to tell you the fact gbogbo àwọn tó dúró tìtàn bá ṣiṣẹ́ kí ni ipa wo ni Dúpẹ́ kó láti make sure pé unity wá sáàárín wọn and yet ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ̀rí eléyìí kò pàpà it doesn't mean anything to you. Ìjìnlẹ̀ àti sóyẹ kó rí bẹ́ẹ̀ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ tó bá jẹ́ leader tó dára ẹ̀ lójú tó ṣúọ̀ ni tó leader ṣe ọ̀rẹ́ àwa mọ̀ pé Dúpẹ́ ò ṣe leader anybody màdàrú ni ó wá da nǹkan rú ní iṣẹ́ tán náà wá ṣe nìyẹn tó bá jẹ́ pé ó wá fẹ́ prove ara ẹ̀ fún yín ẹ̀tọ́ ẹ̀ mú kó tètè pé Ìjìnlẹ̀ kó pe sóyẹ kó rí bẹ́ẹ̀ kó settle matter yẹn let peace reign. Ṣùgbọ́n torí pé Dúpẹ́ ò bá peace wá kí ló kàn pẹ̀lú peace èèyàn náà fẹ́ tú yín ká pátápátá ẹ̀ wá ń sọ pé ó máa preach peace níbo ló ti fẹ́ preach. Ìyẹn kúrò ó tún kẹrẹkẹrẹ ó sún lọ sọ́dọ̀ black goat àti ìṣòyẹ kó rí bẹ́ẹ̀ kò rí kankan ṣe sí o kẹrẹkẹrẹ ó sún lọ sọ́dọ̀ Queen Bee kò rí kankan ṣe sí ìjọsìn kọ kàkà bẹ́ẹ̀ pè ló fi ránṣẹ́ sí Queen Bee oníyẹ̀yẹ́ tó sì ń pariwo ohun ẹ̀yẹn èpè ló fi ránṣẹ́ sí kẹrẹkẹrẹ ó kúrò lọ́dọ̀ Wálé Àlí náà yá lọ lọ́dọ̀ ẹ̀. Yet this woman kò láròjinlẹ̀ pé
àwọn tó dúró tì mí náà ló ń lọ yìí jẹ́ kí n pè wọ́n for peace. She can never do that because kì í ṣe tó torí ẹ̀ wá nìyẹn. Scatter them anyhow. Iná sọ fún pé kó lọ ṣe nìyẹn and she is fulfilling it. Ẹ̀yin kẹ́ ẹ̀dẹ̀ jòkó kẹ́ ẹ rò ó. Òótọ́ mà ní. Lọ tún wọn ká, lọ dà wọ́n rú, má jẹ́ kí gbọ́ra yé. Ìtẹ́ni kó lọ ṣe nìyẹn, ó dẹ̀ ń sọ sí ẹwọ́ ọ̀dọ́ ẹ̀wọ̀ bó ṣe tú gbogbo bẹ̀ ká. Gbogbo wọn bára wọn jà. She cannot settle it. Is that a leader? Ṣé wọ́n sọ fún mi pé èmi àtàwọn èèyàn kì í nígbó gbọ́mi sí omi àti báwo lẹ ṣe ń pè èdè àìyedè ni? Ṣé wọ́n sọ pé mi àti bàbá Èkìtì ò kì í lédè àìyedè ni? Ṣé wọ́n sọ pé mi àti Lady K ò kì í lédè àìyedè ni? Ṣé wọ́n sọ pé mi àtàwọn mi ò kì í ní ni? Ṣùgbọ́n a ní lídà tó jọjú tọ́rọ̀ bá débi ọ̀rọ̀ à ń pè ó yá enough is enough. Adé gbọ́rọ̀ sí lẹ́nu. A ní nígbà ẹ̀ bá tún bára yín jà ṣé ó yẹ kí irú ẹ̀ kó wáyé? Ló bá tán. Idán pè láṣíwájú rere nìyẹn. Aṣíwájú ò ní wò káwọn tó ọmọlẹ́yìn ẹ̀ kán máa fi ìgbà gbogbo bára wọn jà. Kán bá bára wọn jà òun fúnra rẹ̀ inú òfo inú ìhòòhò ló wà. Ìhòòhò. Ẹ jẹ́ lọ jòkó kẹ́ ronú yín. Ìdí mo fẹ́ fi parí ọ̀rọ̀ mi torí táì ní wípé tó o bá wà lára àwọn tí wọ́n sì ń tàn tó o sì bá wọn ń jáde mọ́ wọ́n á gbé ẹ kò sí tó máa ṣẹlẹ̀. Mi ò tiẹ̀ wá fẹ́ dá sọ́dá state bọ̀ṣẹ́ Ondo state mo ti yọwọ́ mi èmi ni mo protect yìí tẹ́lẹ̀ síbẹ̀ ṣe lẹ lọ ń borúkọ mi jẹ́ orúkọ mi tẹ́ ń bàjẹ́ yẹn lágbára Olódùmarè lágbára ìṣẹ̀dá mi Ọlọ́run abámi á kan gbogbo yín á dàbùkù lé yín á jẹ́ kí ìṣì á bo gbogbo yín àbùkù á kàn yín ẹ jókòó gẹlẹ́tẹ̀ ẹ jókòó gẹlẹ́tẹ̀ tẹ́ ẹ bá tún borúkọ mi síbi rúkú lọ́dọ̀ yín tẹ́ ẹ borúkọ mi síbi ìgbérara lára ń ké wọlé ẹ kékú ni ẹ ní nísìmí ẹ ṣàmì sí ẹ̀yin tẹ́ ẹ wò mí nínú Facebook yẹ ṣàmì sí tẹ́ ẹ ń wò mí ní YouTube tẹ́ ẹ ń wò mí ní TikTok ẹ bá mi ṣàmì sí tán bá tún perí mi níbi tán bá tún pé àdàbí tí mi ò bá bẹ̀bẹ̀ fún yín mo ti sọ ọ tẹ́lẹ̀ mi ò báyìí mi ò ní kán lọ gbé yín o àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá rí inú mi wọ́n rọ́kàn mi o wọ́n dẹ̀ mọ bí mo ṣe ń tẹnu mọ́ tó mi ò sọ fún DSS tàbọ́lọ́pàá pé kán lọ gbé wọn o mo ń rìpítì ẹ o ṣùgbọ́n mo sọ pé mi ò ní bẹ̀bẹ̀ fún wọn mọ́ mo dẹ̀ dúró lórí ẹ̀ so tẹ́ ẹ bá ti jáde tán bá rí yín kó ẹ̀jẹ̀ tẹ́tẹ́ nìyẹn o ṣé gòbè ẹ̀jẹ̀ tẹ́tẹ́ mi ní dá sí mọ́ mo ti sọ fún ọkọ yé pè mí wọ́n ní kí n fáwọn ní nọ́mbà mo ní mi ò ní nọ́mbà fún yín ẹ lọ ṣiṣẹ́ yín kò kàn mí mo yọ ọwọ́ mo yẹ ẹsẹ̀ mi tó o bá gbọ́ tó jọmọ Yorùbá tó dẹ̀ wà lára àwọn tó sì ń pariwo màmá wa màmá wa mú à màmá wa mú à tó o bá mú à débi tó ti gbá ẹ mú ó lọ nìyẹn ò di gbére o ó lọ nìyẹn kò kàn mí mo yọ ọwọ́ mo yẹ ẹsẹ̀ lórí ọ̀rọ̀ ẹ but kíní kan ni mo mọ̀ tó dá mi lójú orílẹ̀-èdè Yorùbá yà máa dà á lábẹ́ bó ti wù kó rí lábẹ́ challenges yóò wù ká máa face gbogbo tribulations gbogbo trials obstacles tó bá wù kó kọjú sí wa Yorùbá nation máa dúró pẹ̀lú àwọn tí mò ń rí sẹ́ Yorùbá nation máa dúró lágbára Ọlọ́run ọ̀la máa tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ fún yín kẹ́ wá wo bó ṣe ń pa àwọn èèyàn wa nípakúpa kẹ́ pàdé táwọn àwọn olórí Fúlàní tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ tí ì mọ̀ kankan ìwọ tó ṣì wà níta tó ò tí ì bá wọn gbàgbọ́ nínú Yorùbá nation máa tú ọ̀rọ̀ fún ẹ lọ́la àwọn Fúlàní already ti sọ fún yín pé pínpín náà la máa pín ẹ máa ríran wò Tinubu ni kó múra mo mọ̀ pé ẹ má jẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ ẹ má jẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ ṣùgbọ́n rẹ́rẹ́ máa rún kutuku máa rún ẹ lọ kọ́ sílẹ̀ mi ni mo sọ bẹ́ẹ̀ tó bá wù ẹ sì máa ṣe màmá ẹ mú à Adélé bọ̀ kí wọn náà jáde tán bá ti kó ẹ mọ́ wọ́n máa gbá yín papọ̀ báyìí katapila náà fi máa lóògùn yín wíì sínú típà tán bá ti kó ẹ wọ́n kó búrẹ́dì mọ́ ẹ kó dọ̀tí mọ́ ẹ wọ́n dà ẹ sínú típà nìyẹn wọ́n kó ẹ lọ ó parí Ségòbe ó lọ́nu wọ́n ní kó jókòó kó ronú ẹ láròjinlẹ̀. Thank God my mommy my yeti queen I so much love you. You said it many times
You are not in support of anybody. But èmi mọ̀ ọmọ àgbàlá wa. Ṣùgbọ́n iṣẹ́ tẹ̀yìn ìgbésẹ̀, your impact in the life of Yoruba people, helping this one, ran eléyìí lọ́wọ́, gbé eléyìí, ṣètò ọ̀hún, pàrọwà fún lágbájá, pàrọwà fún tàmẹ̀dù. Màmá yín mú àwòṣe. You have been performing excellently, wonderfully, more than her. So you are a leader, even more than her. Who is she, by the way? She's nothing. She's a and she succeeded doing it. That will be all for today. Parí ọ̀rọ̀ mi, ẹ̀yin tí wọ́n wá mú lábolongo tàbí abolongo, wọ́n mú tẹ́ lọ sí rédíò, ìyà ń jẹ wọ́n sí ebi ń pa wọ́n, wọn ò rí kankan ṣe kan. Wọn ò tẹ́ wá dá sí wọn mọ́. Ìjìnlẹ̀ á sọ̀rọ̀, á bú wọn. Florence Àjàkáyé fún mi, á bú wọn. Láwọn tẹ́ tì sínú ẹnu kú. Tán bá gbébọn fún wọn jẹ́ tán bá pa wọ́n pa gbé mi kò sí tó fẹ́ ṣẹlẹ̀. Àkúgbé mi ẹ̀rọ hijack rédíò. Mọ̀ tán pè bẹ́ẹ̀ ni. Ó kú gbé mi, nothing will happen. Ṣé náà fi wọ́n ń ṣe ẹlẹ́yà ń sìn, wọ́n fi wọ́n ń ṣe yẹ̀yẹ́, wọ́n wá ń play wọn, wọ́n ń darí, wọ́n bẹ̀rẹ̀ sí ní. You see now, see your life outside. A ní kẹ́ ẹ wọ ẹni bá rìn, ẹ wọ ẹni tẹ̀lé, ẹ wo lídà tó ṣe é tẹ̀lé kẹ́ tẹ̀lé. Ìgbòho ṣàwó bàbá dání ọmọ wọn ní Ìgbòho mọ̀ rẹ̀. Ọmọ aládé ládé ládé, ọmọ aláàfin ọ̀nàdé adé aládé kù làpapọ̀ láàfin. Ìgbòho ṣà bàbá Ìgbòho ṣà o. Owó màmá dá mi ẹkùn ọkọ̀ ọ̀rọ̀pọ̀ máa bá dùn ní tiẹ̀. Ẹ̀gbọ́n pé mọ́yìn máa dùn o. Ẹ̀gbọ́n pé mọ́yìn máa dùn òyìn di ládùn látọ̀run. Owó bàbá dá mi máa gbádùn ní tiẹ̀ bàbá o. Ìgbòho ṣà bàbá mi o. Mo kì í bí ológun ẹrú. Wọ́n kì í bí òní wà ọgbọ́n Ìgbòho ṣà Ìgbòho mọ̀ rẹ̀. Ó dùn mí bí ìmọ̀ jálásù. Ó dùn mí bàjẹ́. Má kìí gidi bá mi. Ìkìyé adùn bárìmọ́ tí adùn bárìmọ́ tòsí. Mi bá Ìgbòho ni ẹnìkan ló fẹ́ nà mí, ẹnìkan ló fẹ́ fi àjẹ mi lọ́nà tí ó tọ́. Ó ní èmi fúnra mi máa tún wá wise. Máa apply 1700 mi kó pé jẹ́mjẹ́m. Ẹ̀yin stupid idiots. À ń sọ ọ̀nà tó tọ́ fún yín. Màmá yín mú àlẹ́ pariwo, á tì yí sẹ́nu kú. Ó tún ti ń gbè mí ìbọ̀. Adélébọ̀, ẹ jáde lẹ́kùnrẹ́rẹ́. Adélé ti dé tán, ẹ jáde. Wọ́n bá ti kó ẹ lọ́nu òdìgbére o. Kọ́ tí ẹ jáde ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá. Ǹjẹ́ ẹ tiẹ̀ mọ̀ réètì tán fi ń pa àwọn ọmọ Nàìjíríà láwọn orílẹ̀-èdè kan? Wọ́n tiẹ̀ ń reject wọn. Tán bá ti lè rí pálí ẹ, tán bá ti lè mọ̀ pé bí tó ti wá rèé, wàhálà bẹ́ sílẹ̀. Nàìjíríà dẹ̀ rèé, kò ṣeé gbé. Nigeria is not livable. Kò ṣeé gbé fáwọn èèyàn mọ́. Everybody want to japa. Ibi tán japa lọ, ikú rèé, àrùn rèé. Ọ̀la ẹ gbọ̀dẹ̀ndẹ̀. Kọ́ tiẹ̀ ìbùkún ní fórílẹ̀-èdè Yorùbá. Oh God, these people don't know me. Ẹ mọ̀.